وتلتاروا ويا خالق الكرسي والعرش والسماء وخالق ما تحت الجميع وآلاه ورازق من في البر والبحر والهواء. mo ní kó wọ́n sí géètì yẹn lẹ̀ kí dásìkò tẹ́ ẹ̀ máa ṣe lòpòdìyàn kí ló dé tó ti padà ẹ̀yin lẹ́kùn ní ẹ̀sìn káyé òwò àmì wa ẹ wá tìyàn mọ́ta ẹ jẹ́ tìyàn mọ́ta ẹ bá ti pariwo àti ká tó kó kéèjì síbẹ̀ àwọn olùfẹ́ kéèjì ọmọdé náà ti bá bọ̀ àbí ẹ̀sìn kìíní ilẹ̀ tí wọ́n kọjá. ورازق من في البر والبحر والهواء. àwọn tẹ̀ bá wá sí mẹ́ta ọmọ kìíní kápẹ́ àwọn kan náà gbàgà tó jẹ̀ máa mi lò bílú kọ̀ọ̀kan bá ti bá mi lórí atẹ́gùn ní ẹ̀sìn wọn mọ̀ sáré wà bí ìníṣìn. وما أحد يرزق فيهن إلا هو. adúgbò fún Ọlọ́run. alhamdulillah. bẹ́ẹ̀ ti dùn lónìí. alhamdulillah. wọn ò mọ̀ dúpẹ́ nílùú wa mi wá. alhamdulillah. قديم أخير ما له قط مبتدأ. mo kí àwọn ọ̀rẹ́ mi lálálẹ̀ yìí Imam Fuad Olawi ولا منتهى Adéyẹmí تفنى دور ويبقاه تفنى دور ويبقاه. mo kí ọ̀rẹ́ Imam àgbà ńlẹ̀ yìí mo kí gbogbo ọ̀rọ̀ Adéyẹmí. ولا قبله حي ولا حي بعده. ẹ jọ̀ọ́ gbogbo Adéyẹmí tí ẹ bá pàdé bá mi kí wọn torí Ọlọ́run. ولا مثله حي يدوم كما حياه. mo kí ọ̀gbẹ́ni sínú bàbá wọn. ولا مثله حي يدوم كما. láàmù ni múná tó wọ̀ mí délẹ̀ yìí ọ̀gbẹ́ni wà bẹ́ẹ̀ ọmọ náà lé mi ni. ولا قبله حي إلهي لاقي وحرزي وموئلي إليك لدى الإعسار واليسر أفزع. خليفة وعبد الحميد ẹbí ọkọ̀ bá wọ́n lọ́ra jí agbẹ́kíni agbẹ́nu kíni agbẹ́nu obe onígàárí Ode Omu tí wọ́n kọ gàárí Ode Omu sí ẹ̀dùnkú bàbá gàárí ẹ̀dùnkú. إلهي لئن جلت. bàbá sì jòkó ẹ̀dùnkú tí bàbá máa ń sí ni. وجمت خطيئتي وعفوك عن ذنبي أجل وأوسع. bó ti fẹ́ lọ́tún láti wálẹ̀ yìí lónìí torí mo sọ fún kàlífà wa agbẹ́nu obe mo sọ fún wa mo ní mo are very responsible ju kí n fi mọ̀lẹ́bí mi lẹ̀ lónìí ọjọ́ kejì ọdún lọ láti jáde mo níyàwó mo lọ́mọ kí ni ó gbé mi jáde tí n fi ní sọdún fún wa ojú wọn wá lé fún mi rorò. إلهي ترى حالي وفقري وفاقتي. ìgbà yẹn ọ̀pẹ́ tí ò lè wojú mi mọ́ torí ọ̀pẹ́ tí mo wà mí gidi gan pé wọ́n lọ́ mi ní fún ṣe nǹkan ẹ nàró
وأنت المناجاة الخفية تسمع. wọ́n bí ọba tí ìwòlẹ̀ wá dálẹ̀ yìí kí ló tẹ̀ mú wa níjọ́ ọdún tí a níjọ́ kejì gbogbo àdéhùnsìn mo ṣe program tí lè fi súlẹ̀ àlọ́ yìí di àlọ́ jí gbogbo ẹ̀ mọ́ra wọn. onítẹ̀mí náà wà láàrin ìyàwó àtọmọtọmọ pé kí lẹ fẹ́ ẹ béèrè tí ẹ fẹ́ mo ní ìrántí Ọlọ́run dá mi fún ọ̀pọ̀ ẹ̀jọ̀ ṣùgbọ́n mo kún nù nítorí Ọlọ́run. إلهي أجرني من عذابك إنني. ọlọ́mọ yìí ọ̀gá jì yìí ọmọ inú lẹ́nu ọmọ tó tó tẹ̀lé wá lù wọn ẹ̀rọ ló dáadáa. أسير ذليل Ali Jibrilu خائف الله Jabarailu أخضع. mo kí yín o. إلهي إذا لم تعفو Sheikh Abdullahi Akabi nice. عن غير محسن Very nice. Ẹ jùkú. فما لمسيء بالهوى يتمتع. mo ti kọmíṣánná wa Abíọ́dún Òjó fásikiri fáfá kí ló tó gbé banana ó lọ rí. إلهي إذا لم تعفو apàdé lọ́dọ̀ bàbá wa ń dé. عن غير محسن mo kọmíṣánná for culture and tourism ó lọ rí. فما لمسيء gómìnà ń kọ́ ó lọ rí. بالهوى يتمتع. lọ́dọ̀ kí Akínlẹ́yẹ tí wọ́n sá. ọ̀rẹ́ ń jẹ́ ó lọ rí. إلهي لئن عذبتني ẹ bá kí ìgbàláyé Taslim ألف حجة akọ̀wé àgbà. فحبل رجائي منك لا يتقطع. ẹ kí gómìnà ẹ kí yèyé ẹ bá kí spíkà ó lọ rí. إلهي لئن خيبتني mo kẹ́yìn àbúrò pé tí ń jẹ́ sọdún fún ìyàwó àtọmọ yín lé. أو طردتني ẹni tó dùn jù ní. ọ̀ndẹ́ lọmọ kì ọ́ lójijì ojú rẹ̀ wá sókùkù ọwọ́ báyìí. mo sì mọ̀ ọkọ̀ yìí mo sì mọ̀ mọ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀kọ́ gbòòrùn ẹ̀mí. إلهي لئن خيبتني أو طردتني agbẹ́rún ọbẹ̀ فمن ذا الذي أرجو ومن ذا أشفع. ẹ má sọ̀rọ̀ sí létí mọ́. àwọn star boys ni wọ́n pè mí star boys. àwọn ọmọ tí ẹ fẹ́ dọmọ ògo oníràwọ̀ gidi. ó kọlẹ̀ ń jẹ́ lọ́wọ́ ṣe ti prepare láti di star láyé. sọtẹ́yìn lè fi di star fún yín lónìí tí o bá sì fi di star níjọ́ tó bá pa ló fi rí ó kàn. òkìkí oríṣiríṣi o. jòkó gọ́ọ̀mẹ̀ntì ọmọ gidi ni. وما ينفع الأوطان إلا رجالها. tí wọ́n tún kọjá lọ́dẹ òmu ètí jánẹ́sì lọ́wọ́ yìí ó rí ìyàwó kan lójú ọjà ní báàkì ńgá tí máa rẹwà bẹ́ẹ̀. kí ló kọ etí tàwa ná? táwa tó wá tó wá ní òun fẹ́ jẹ̀ wá mo dúró fún un. táwa ti wá dúró àwọn ọ̀rẹ́ kan mẹ́ lábẹ́ kẹ́kẹ́ mẹ́rin wọ́n wà rọ́ jáde ẹ̀yin sọ́mú òfò wọ́n mọ iye ní ó ga ọmọ yẹn lùtì ti lè dúró tí ẹ máa jẹ mọ́tò mi nísẹ̀ owó lẹ́lẹ̀ fẹ́ gbà ọlọ́mọdé gbègbè ẹ fẹ́ gbowó lọ́wọ́ ẹni tó níyì ẹ wá ń kó ìpamọ́ mọ́tò ìwọ tó ọ̀rá páálí ìsánárí òkú ọmọ yìí ara gọ̀ gbogbo ìdá tó bá ṣe tó dáa kò ní ba tó dáa jẹ́.
tọrọ owó ìwọ làbí ló la kí mọ́mọ́ mọ́tò ìwọ tó ti rọ ẹ pé ọ wà hopeless ọ lè disturb am kẹyà gbọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin tí a máa rákẹ́ lọ bàtà tó dáa jẹ́ ń tọ́ ọ̀nàwó kẹ́ lọ da gbọmọ rú kò ní tò fún obìnrin pé yóò dù ẹ̀yin ọ̀dọ́ tẹ kún mi mo ti rójú yín ẹ̀yin tí ń wá ká mo bá yín pàdé lónìí. وما يرفع الأوطان إلا رجالها. ọ̀rọ̀ mi sì kú òní tá a ní sọ kọ́ tọ́lọ̀ bá ní sọ ní máa sọ. jẹ́ máa rí múlítà dáadáa. وما يرفع الأوطان ó ní ìtìjú ní gáàyà. ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ wánu bàtà wa kò ní rárá bàbá ẹ dákun ẹ fi gbọ́n mi lé ní ẹ dákun. o ti lé lóṣù méjì tó ti gbé kí ní kàmẹ́ yẹn kódà kó tó di kí ẹni mi láti gbé ká wọ́n sá kọjá wọn ní àwọn olópèrè òkú ẹ̀kọ́ ẹ̀dẹ́wájú mi. وما يرفع الأوطان ẹni tí sì mọ̀nà alámúlùkẹ́ olùkọ́ ní ẹ ti fún. إلا رجالها وهل يترقى ọkùnrin lámúlùkẹ́. الناس إلا بسلم. èmi ò tiẹ̀ kọ́kọ́ wá mọ iye olókọ́ ilé ẹjí jẹ́ ló pè nínú ẹ̀fọ́ epo bá ayé rẹ̀ jẹ́ wọn ni wọ́n sì dé ìgbóná ti rẹ̀ kàn yí. wà má kà ń sọ ní ìsọ̀tàn rẹ̀ fún ọ́nẹ̀ láwùlùkẹ́ ìgbẹ́tọ̀ tí wọ́n rà lọ́kìmí dá tí wọ́n dúró nì àsọ̀padà fẹsẹ̀ ní kẹlẹ́mbẹ̀. bọ́ọ̀lù wí. وما يرفع الأوطان إلا رجالها. ẹ̀wọ̀n èjì ẹ̀ tí ẹ pè mí. wọ́n bá ṣe àjọ̀dún bí ẹ ti ṣe ọdún mẹ́ẹ̀ẹ́dógún. ó wá ní ẹ wá bẹ náà fún àná orí rẹ̀ fà kú. jòkó ọ̀fẹ́ yìí sí. وهل يترقى wọ́n mi àkúbẹ̀. وهل يترقى ọ̀gàláyé. الناس ẹsẹ̀ adéfò. بسلم. kódà ẹ̀tọ́ rẹ̀ ó ga. آمين. àmọ́ òun bẹ̀rẹ̀ lẹ́bẹ̀ẹ́ kankan tó parí wá sí. نعم. ọ̀gá tó pọ̀. آمين. torọ níwà tó fi ga lọ́wọ́. òdodo ni bẹ́ẹ̀ bá yà hàn bí ẹ̀dọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ó ti gba rẹ́sùránù ó ti gba sàtífíkẹ́ẹ̀tì ìfònù wọ́n fẹ́ bẹ̀ tí àbá àti sọ́wọ́ àti ló jẹ́ aago ìwọ náà ní kọ́ lọ lẹ̀kọ̀ ìwọ lọ ńlẹ̀gbẹ́ ìwọ lọ ń kùn ún àgbọ́ wọ́n àṣìwò lẹ́ ń ṣe ìjọ tí ó yí ọmọ lọ sọ̀rọ̀ mọ́ kọ́ máa kàbùkù lókù wọ́n sọ ọmọ bẹ́ẹ̀. وما ينفع الأوطان إلا رجالها. ẹ̀yin star boys star tẹ gbéra yín bó o lẹ ṣe ní jẹ lẹ́nu bàbá tí mo wá bá sọ nìyẹn o tẹ́ẹ̀bì di àpéwò tàdúbáríkà. وهل يترقى fẹ̀yìntì dáadáa. الناس إلا بسلم. ẹ̀yin ẹgbẹ́ star boys ẹ̀ nàró kiri iná. wọ́n fẹ́ mọ iye yín tẹ̀ pè mí. omi tiẹ̀ wá nù wọn. ṣé star gẹ̀ ni wọn náà? ọ̀kárì. إذا عظم البلاد بنوها أنزلتهم منازل الإجلال. kí ló wí. إذا عظم البلاد بنوها أنزلتهم منازل الإجلال. àwọn ọmọ ìlú ẹ̀gbọ́n mi ti wá bá bẹ́ẹ̀ bá gbé ìlú wọn tóbi tí wọn ò ṣe wèrè kí wọ́n bà ayé ìlú wọn jẹ́. أنزلتهم منازل الإجلال.
Àlùbáríkà ìlú náà yóò gbé ẹ dá ìtayọ̀ padà máa gbé ẹ náà tóbi ni. Allah. Ẹ̀yin ọmọ bí ọmú ẹ̀dá ni. Àtẹ̀yìn ara ọmọ lẹni tá a bí tó jọ mọ ẹbẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ ẹbẹ̀ ara ló ṣiṣẹ́ wá nù ọbẹ̀ àtọmọ àtàrà ní ìṣèlú. Ìlà ọ̀gbọ̀mọ̀lì bí ládà bànú. Kọmíṣánná. Anzalati hàn. Anzilali ìjìláli. Àkọ́kọ́ kí ni òun yàn di star ìjihad. Ìjihad. Èyí tí ẹ wà ń bí ẹni náà. Ọmọ tó fẹ́ di star tó fẹ́ di star boy. Lọ gbìyànjú ọ̀ọ́lẹ́ tọrọ jẹ́ kọ́ ìdè yẹn. Onítàkì àti lówó owó tó fi kọ́ ní kàn. Kódà kò lè wo àárẹ̀ tó wàhálà bá dé wọ́n tó dáwọ́ tọ́jú rẹ̀ ni. Ẹ̀fọn ká ẹ wáṣẹ́ lọ. Jihad. Ìjihad. Ìjihad wí dáadáa. Wàlá tàkì sọ́ọ̀lì. Tàbí kó kìíní wá. Wàlá takùn gọ́fìlà. Bàbá àti ẹbí aníjọ́ ìrọ̀lẹ́ ni a máa ń najú. Olóko ó ti lọ oko. Bíríkìlẹ̀ ó ti lọ bí jẹ. Kápẹ́ntì ó ti lọ jẹ. Tọ́ba dé ibi aago 5 àbọ̀. Ẹ wà rẹ̀ ibi jẹ́ kí n máa nà tí wọ́n ti pa owó àárọ̀. Ọ̀dọ́ tí bá ń fi àárọ̀ tó ẹsẹ̀ lẹ̀ yóò fi wú orí tọrọ jẹ. Ìjihad. Ẹ gbọ́ mi yé. Wàlá tàkì sọ́ọ̀lì. Ọ̀rọ̀ yẹn mọ̀ gbọ́dọ̀ láàrin lòmíì. Àmọ́ tó bá dọjọ́ alẹ́ ọ̀ padà pé àáfàá sì wí. Ìjihad. Ẹ ṣiṣẹ́. Ẹ gbọ́ owó tẹ̀yìnmọ́lẹ̀ àkọ́kọ́ já kò lè sọ ọ́ dé èèyàn. Sọ́dọ̀ tí ń tẹ ọmọlẹ̀ ọ̀hún tẹ́mi rẹ̀ bá gùn ọmọ wọn náà tún tẹ ọmọlẹ̀. Ibi iṣẹ́ ni wọn etí lé èèyàn bá. Ṣé wọ́n ń gbọ́? Mo ń ṣe iṣẹ́ èmi ò lè má sọ ọ́. Mi ń ṣe afá bàbí àlà. Rárá bí afá ṣe fẹ́ràn mi tó Khalifa. Ṣé ẹja ara ti ń kán mi pé gbogbo ìtẹ́ ń wí nísìn. Gbàtí bá dọ́fà tí mo mọ iye ẹmu tí wọ́n ti fún mi ni. Ìjihad. Wàlá tàkì sọ́ọ̀lì. Wàlá takùn gọ́fìlà. Mo ń tẹ̀lé olóríire sábà kọjú òkè tọ́lá bá ti dọdún tí ń bọ̀ ẹ bẹ̀rẹ̀ empowerment ẹ bá àwọn yẹn kẹ́ kówó jọ ẹ máa empower àwọn ọ̀dọ́ ẹ máa fún ẹ níṣẹ́ ẹni bá kọ́ṣẹ́ tí ń jòkó màsíìnì máa rán sọ já máa pàdé rọ̀lẹ́ tọ́rọ́ kọ́ bò lè sọ ọ́ dé èèyàn ẹ̀yin lẹ ti fún yàn lóyún tí ò níye. Ṣé wọ́n tẹ̀lé mi? Tí a bá ti rí àwùjọ tí a máa jòkó tí wọn ò níṣẹ́ àwọn olórí ibú máa bẹ̀rẹ̀ lọ bá pààyàn. Torí owó kékeré máa jọ olórí ibú lójú ọ̀nà ìrírí. Ká bá bu ẹlòmíì ní 10,000 níbí o lè sọ company náà. O di 10,000 péré ẹgbẹ̀rún 10 yóò sì dojú lé sẹ́dé. Mo kẹ́yìn àti ẹ̀jẹ̀ kó gbogbo ọmọ yín ní ó yẹ. Ìjihad. Wàlá tàkì sọ́ọ̀lì. Wàlá takùn gọ́fìlà. Ẹ mọ̀ mi. Fanadamatu lẹ ọ̀bìbálì máa yàtàkà sálò. Fanadamatu lẹ olóríire ni. ọ̀bìbálì máa yàtàkà. Mo sì rí àwòrán ẹ̀kọ́ ọbẹ̀ kó dáa fún ọ. Yóò sì dáa fún ọ. Yòókó dáadáa. Ó sì nífẹ̀ẹ́ ìlú yìí pẹ̀lú tó tún wá gbé mi wá. Màmá ẹ fúnra ìkótókò ẹ fúnra ìkótókò. Ìjihad wàlá tàkì sọ́ọ̀lì. Wàlá takùn gọ́fìlà. Ó ti di kó fẹ́ jòkó àṣẹ láti ọ̀nà rẹ̀. Fanadamatu lẹ ọ̀bìbálì máa yàtàkà sálò. Ọ̀rọ̀ ní sókí. Aláṣẹ ìdíkí bọ̀ síbẹ̀ kọ́ ni oníwà bí àbí kẹ́lò mi ò wá gbogbo ẹtí ẹlẹ́wù ó pè iṣẹ́ kẹlẹ́ fi lọ pé wọ́n yí ní olórí ibú kó wá dá sọ̀rọ̀ láwùjọ. Ìjihad. Àwọn sì náwó wọ́n lọ́wọ́ ni wọ́n fún ọ lóúnjẹ ilẹ̀.
wọn ò tí ì fún ọ lóúnjẹ tí ì fáwọn bọ́ìsì lóúnjẹ gbọ́dọ̀ tó kánópì àwọn kan fẹ́ kọ́lé ẹ̀yin bọ́ìsì wa tó ọ̀kadà jọ ẹni wọn sanwó rẹ̀ bàbá rẹ̀ lónìí lẹ̀ ọmọ líle kí ni wọ́n pa wọ́n sójú náà ni àwọn kẹfà ẹ̀fọ́ dànù àwọn afọwọ́ àdúrà rẹ̀ ọlọ́run jẹ́mi ní okó nǹkan tó fowó lẹ̀ ọ̀nà àdúrà rẹ̀ ó ti padà torí ẹ̀sán òkè ẹnìkan ní bàtẹ́ nìkan jẹ́ kó má bàtẹ́ ẹ̀jẹ̀ padà. Ijahad. Ẹ̀yin lẹ pè mí èmi sì tẹ̀yàn. Wàlá takisal. Wọ́n ṣe tẹ̀yàn kí lẹ́ni tẹ́ fún mi nídìí nísìn. Wàlá takun ghafila. Àbí ẹni bí pa kí máa ṣe gbogbo kó tó sọ̀rọ̀ ibi à ń pa mí ni àtàwọn kì í mọ iye ó nì. Fanadamatul. Ṣùgbọ́n gbà tí ẹ ti bá rú wa rìn àfi kí láìfún yóò change. Ìyẹn ṣe bẹ́ jáde mọ́kọ̀ lẹ́nu tí o bá ní bíréèkì ńkọ́ tó o bá tiẹ̀ bá ṣẹjọ́ òkú ìṣẹjọ́ ẹ dákun ẹ tó fẹ́ jẹ́ starboy iṣẹ́ dáwọ́lẹ̀ lórí ọ̀kadà ó wá bẹ́ǹdì síbi tí ó ti star náà nù bí tẹ́gbẹ̀rẹ̀ bá ti jẹ mọ́ títì. Ijahad. Ẹ̀yin lẹ́kọ̀ọ́ mi èmi tán yàn. Wàlá takisal. Tí mo ń tètè lónìí problem àwọn ọ̀dọ́ wọn ànàgàwọ́ tó wájú fílẹ̀ nísìnyí wọn fẹ́ dé yẹn wọn ti kárùkù lọ ṣiṣẹ́ kan máa jàgbà lọ́wọ́ rẹ kò rọrùn bẹ́ẹ̀ àkàtì sẹ́bẹ̀ nísìnyí lùkẹ́ bẹ́ẹ̀ jẹ́ kàbùkù lọ́wọ́ mi akàbọ̀ sọ́dọ̀ náà bá dáàdì àgbàlagbà tẹ́tí lé ní 55 àwọn ní kí n wáyé dààmú nítorí kí ni nítorí yín dàrú ni ẹgbẹ̀rún lẹ́yìn ni wọ́n sì kọ́ tíwájú bẹ́ẹ̀ náà ti rétí tí wàá bá mi àwọn dálé mọ́mọ́ dúró wọ́n kí ni iṣẹ́ ni lọ sí lọ́dẹ̀ mọ́ egun kọ̀ọ̀ká lọ ẹ wá náà rọ́bà gẹ́gẹ́ sí náà rò gbókùnrin bá ní owó kó tó dalẹ̀. Ijahad. ẹ̀yin kan sọ̀lẹ̀ ẹ fẹ́ máa gbó olóhùn tí ń ṣiṣẹ́ kò ní lè rọ́gbọ́. Wàlá takisal. wọ́n ní ká ṣàánú èèyàn àmì ẹ̀ta ṣàánú bò ló pè ní ká tó bá gbé yòókù. ó lówó lọ́mọ ṣiṣẹ́ ọ̀tọ̀ ọ̀lẹ́ nínú ilé sí ọ̀tọ̀. wọ́n ń malágbá níbi kó mọ̀ tọrọ bára níbi kó kó búlọ́ọ̀kù 100 kó kó 200 kó gba 7,000 nírọ̀lẹ́ alágbàánu. Wàlá takisal. èyí ọ̀dọ́ tí wọ́n á jòkó tẹ̀lé náà ẹ gbìyànjú 23 lọ ti ń tọrọ jẹ bọ́lá bá lọ lo 83 láyé 60 lọ́ọ́ fi ṣẹ̀sìn o. 60 years nínú fìtínà. Wàlá takisal. Ijahad. Ẹ wò mí ìran méjì èmi ò lè pa ọ́ púpọ̀ jù Haúsá máa ti wíbarò yóò máa ta aya yóò máa ta kárọ̀tì yóò máa ta àrèké ẹ̀yẹn lọ́wọ́ ọmọ Ìgbò yóò kàn wọ níkà yóò sọ kọ́kọ́rọ́ méjì etí kìíní tó rù yóò sì máa fi yípo ìlú káàkiri èyí máa rí ẹ̀rẹ́ ní ti ń ta kọ́kọ́rọ́ ó lè bù wọ́n tó wọ gíní lówó tọrọ gíní ni òun ra tiẹ̀ ni ó tó lọ kú àmì wá ọkàrí. Ijahad. Wàlá takisal. Wàlá takun ghafila. sẹ́wọ̀n aago méjì àbọ̀ mo ní màá bẹ̀rẹ̀ fún wa mo lọ́ra da aago mẹ́ta ni tí ẹ ti tó 30 minutes nínú àsìkò mi. Fanadamatul. mo ti ti ké fọ́pẹ́ jì ọ̀gbẹ́ni sì mà mí dáadáa. Uqba liman yatakasalu. ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ń ṣe ẹ̀sìn ó mẹ́tò sáré lọ sáré bọ̀ ojú òní tí ọ lónìí. Wàlá takisal. wọ́n náà ní ọ̀dọ́ tẹ̀ wá ń bí gbìyànjú ni mọ́yọ̀lẹ́ wọ́n ń ṣẹ́ṣẹ́ kò sí tí ìlẹ́bù yẹn ní ọbẹ̀ tí wọ́n fi àwọn ṣe jàǹjàká tó kí mi kó dáàbò bó dé náà ẹ̀ mú nǹkan bọ̀ wèrè ti mú nǹkan dé. tó yẹ kí n bá ọ lójú kan náà. àbí abáàrí nǹkan ní ìjímọ̀ ojú rẹ̀ wàyí ajé fún ní gbogbo wọn. Wàlá takisal. ó ní wọ́n sọ wà bí ẹni náà. ó ní má sọ̀rọ̀ ojú má rò pé kò ní dáa fún ọ. sá ọ̀nà tí ó gbà dáa fún ọ.
lọ wá ọ̀nà tó fi lálùbáríkà tó o bá gbowó náà èèyàn tẹ́lẹ̀ fún ọ 100 wọ́n fi mu títán wọ́n fagbó kó o jọ àkàwọ́ tó o lè máa ṣe gbàtúbà ìrọ̀dún kan lè máa bùn yẹn lówó bó sọ̀wọ́ ọ̀gẹ̀dẹ̀ máa ṣe banana onígàrí Ode Omu ni àbáṣì ni ẹ bẹ kí Farhan àná mi bó lọ wí tèrè wàlá takisal wàlá takun ghafila. ẹ̀yin stars ẹni náà ẹ̀yin ọmọ ògo ẹ̀dá mi lóye lẹ́yìn nìyí sọ́kọ́ ọmọ ògo ni ó ní mọ́ gbàgbé tó wá sí láyé wọ́n ṣàfọ́nú fọ́ra sábà tí wọ́n ya ń tẹ́jú fún yín wọ́n á tẹ́jọ jẹ́ ọ̀dọ́ tí ẹ wálé léyà ẹ̀ tí wọ́n á mú ọ̀dọ́wọ́ ronú pé àbàjọ gbá bọ́ọ̀lù kéékèèké ni àmọ́ àjọ ń pa láǹgbà ni tó wá tọ́kọ́ sí pé tí ń bá dé lágbájá mò ní jẹun àárọ̀ ẹ tó irú bá pé kò ní múfù kó lójú kan náà bí ẹ ti gùn ọ lẹ́sìn náà nì ọ̀sìn náà orí kọ́mọ́ fóònù àwọn ọ̀rẹ́ ó ti délẹ̀ bí ti délẹ̀ o ìyá ẹ̀ ti bímọ o sẹ̀bẹ́yìn náà ní kẹ́gbẹ́ kọ́rùn ta ní ó bọ́ gbé ta ní bọ́ súnmọ́ ta ní ń ta kàkà ta ní ń jìfà wọ́n lọ́rẹ̀ rán fún akẹ́kọ̀ọ́ owó bàjẹ́ ìdìbò tuntun ni mò ń fẹ́ o because our guys wọ́n máa jẹ ìdìbò gidi o ó tún pẹ́ nìkan lórí ẹ̀ lórí wọ́n lọ́ sẹ́wọ́ sí mi lápò tàbá dáwọ́ bọ́ ọkọ mọ̀ sí wọ́n ò bọ̀ dáwọ́ tọ̀ má yẹ afọ́nufọ́ra ẹ lọ wá nǹkan tẹ́ ṣe tẹ́ fi nílẹ̀ àlùbáríkà. fanadá mẹ́tò lé. ẹ gbàgbé ẹ níbi tí a fojú di kéwúdé èmi dá kọjá. ẹ bá ní àfa ọ̀lẹ́ntẹ̀lá àfa alágbára orí mi tẹ̀lé ọ̀lẹ́ wa tẹ̀lé mi yóò ṣubú lẹ́yìn mi níbi àfa àti ẹ fojú di ibẹ̀ láti lè sọ fún mílíọ̀nù àpé kí lọ sí tá a ṣe ìkìlọ̀ gbé kalẹ̀ mi ò kì í sọ̀lẹ̀ iṣẹ́ ni àfa àwọn tí ọmọ ní òun mọ̀ pé iṣẹ́ ni àfa. fanadá mẹ́tò lé. ọdún mélòó kí lè yóò tẹ̀ fi ṣiṣẹ́ kó tó lè kó jọ mọ̀ gba sálárì mọ̀ gba 1 million lóṣù. ó bá wa òní yé òní bá gbàdá lónìí wọ́n ń sá lọ wọ́n ń sá bọ̀ àwọn òsì jáde oògùn lọ́lọ́ fún àlùbáríkà sí. ó ní ẹmọ sọlẹ wọn bọ tí wọn á sọ níbi ìyẹn gbọ èsè ọlápá ọlẹsẹ ọwọ fọwọ́ rẹ̀ ṣe nǹkan tó fi lálùbáríkà àbí kọ fọwọ́ lọ́wọ́ jẹ wọn àti Ọlọ́run àwùsá fa ọbẹ̀rù òsì fa wọn ṣe ní òrùwà àwùsá ṣe àtúwà lọ pọnmi tàbí pé wọn apọnmi tà ẹ ṣe èbù ẹ ti ń tọrọ owó lọ apọnmi tà lébù àkàndálé sẹrẹ ìgbẹ́ ni ẹ máa gbọ́n wọn ní machine tàbí ń fa ìgbẹ́ sówó gbé ẹ máa rùn gbà tó wá pa ẹrí gbẹmẹ gbà tó délé ọkùnrin ń dín java kódà wọn tún kí àwọn ọlọ́kadà wọn kù sẹ ọlọ́kadà ẹ kárí ẹ ní mọ lásìdẹ́ǹtì ẹ sọ ma ọba tẹ́kì tirẹ́là ẹ sì máa mú kẹwé kẹkọjú sí pé fèsì ni kí n fèsì ẹ tó bá fèsì ẹ ibi tí bàbá rẹ lọ́nà wọn wọ́n tó mú ẹ lẹ́ẹ̀ tó wà lọ gún ọ̀kadà ọwọ́ gan lójijì ẹ lẹ́ẹ̀ skúùsì gàrí kí lẹ́gbẹ̀ẹ́ èyí ló wà mọ́ ó wá steve báyìí nítorí ọmọ tí a fi ń gbọ́ létí kọ́ tó jí ìwọ́n tí wọ́n tó nà bàtọ́ àti ìwọ́n orí ibú yẹn àwọn à ń fọ́ ọ ní etí lórí 40 bàtọ́ wá di 40 ẹ̀hẹ́n wọ́n ní ń jí bọ̀ òkú ìyà kò tún ní wọ́n mú ọjọ́ kejì yóò tún tẹ̀ 48 ọjọ́ kejì etí ló kàn dín kó tó lọ́jọ́ alẹ́ rẹ̀ ìgbájú yìí ti pọ̀ jù ó wá di 4105 ó ní mo fẹ́ mú gàrí. fanadá mẹ́tò lé. wọ́n ní má sọ̀rọ̀ jù mọ́ lórí ẹ̀fín pé kò ní dáa fún ọ. òkè bá lè máa ń yàtàkà sálò.
tí ó sì àbáwọn ọ̀dọ́jọ́ alẹ́ òròjú ni. وقم واتسم الحلال بالكسر والعناء ولا تك كلا عند أصحاب الثروة. وقم واتسم الحلال tó fún ìyàwó jẹ tó fọmọ jẹ. Bìlìkásírì wàlẹ̀ àná. Pẹ̀lú kó o ṣe iṣẹ́ kó sì dààmú ara rẹ̀. Ẹ̀kọ́ tó sì fi jẹ náà. Ṣé bá ní ìran mẹ́ta yìí tó sì méje máa ń ta níbò mí? Ìran mẹ́ta tí ò ní tó sì bàbá kan ní ó fara jìyà fún àti pọ̀. Yóò wá lift ìyà kúrò nínú ọ̀ràn wọn. Sọ́rí wọ́n tó bá ti lè fara jìyà kárí òfà nìyẹn ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ ni. Bìlìkásírì wàlẹ̀ àná. Jẹ̀mọ́, bí ìbá ṣe pé à ń tẹ ọmọ wa bá láti ṣe wàhálà tá à ń ṣe, ìyá kò ráyè wọn. Ṣùgbọ́n àbí ká tún wọn kí wọ́n jẹ irú tá a jẹ́ kó lè bá rí bá ti rí. Káyì, tí wọ́n sunkún lé mọ́ ni. Wàkọ́m. Tí wọ́n sunkún lé mọ́ sá. Wátàsíbì halálà. Ẹjọ́ ẹ kọjú síbi tí wọ́n sunkún mọ́tò mọ́ ni. Tàwa bí mẹ́wàá, alẹ́ rà kọ̀ọ̀kan. Àbí? Ṣùgbọ́n àwọn ò gbé ayé tiwọn náà. Bìlìkásírì wàlẹ̀ àná. Báwo wá ká bí 20? Sáà wá ní fúláàtì 20 ni. Àwọn bẹ́ẹ̀ kọ́, a gbọ́dọ̀ fi kún ọ bẹ́ẹ̀. Torí tó tẹ́ wọn fẹ́ gbé ayé jẹ́ kó lè bá rọrùn. Bìlìkásírì, ènìyàn máa ń ṣiṣẹ́ wọ́n ní àná. Dáre láàmú láàárọ̀ kọ́ bá dààmú lọ́jọ́ alẹ́. Dààmú ọ̀lẹ̀ di fábà mẹkánísì fàmì ń bẹ lọ dáko gidi lọ́gùn soya beans dáre búlọ́ọ̀kù rẹ̀ yóò dà fún ọ máa rú fúnra rẹ tí wọ́n yà ọ̀rọ̀ ọkọ̀ gọ́mọ̀ fi kó. Wàlá takò kàlá àyìndá ashabi tharwati. Mo tí òwò tó ní jẹ́ kí ìràwọ̀ parẹ́ nùlú. Bó lọ wí. Wàlá takò kàlá àyìndá ashabi tharwati. Ẹ bá ń fọ́ lága. Wàlá takò kàlá àyìndá ashabi tharwati. Bàbá kọmíṣánná ẹ kò wọn ní gọọmenti aluwudu àwọn ọ̀dọ́ ìlú kọ̀ọ̀kan lónìí wọn ò sọ̀rọ̀ wọn fẹ́ paralyze ìlú yẹn wọn fẹ́ perish yẹn àwọn ọ̀dọ́ ìlú wọn ní joint tí ò papọ̀ wọn ní group ọ̀tọ̀ọ̀tọ̀ wọn máa kọ lẹ́tà síra wọn irú ìjọ ọdún báyìí wọn ní group báyìí lọ bábá ìjà wọn sára wọn ládàá. Ẹ dákun àwọn tẹ́ ń gbìjà tẹ́ ń para wọn nítorí wọn ṣùgbọ́n ní ẹ pàdé ní mítìn tẹ́ ń dìbò ara wọn yìí ẹ pàdé nu pléènì wọn bàbá ọ̀lẹ̀ fúnra wọn ọmọ ọmọ fẹ́ra wọn ọmọ kọ́ra wọn ẹ̀yin ọ̀dọ́ ìdúkọ̀ kẹ́ mọ́jẹ́ olú ẹni ṣéṣù ẹ lọ lọ́ọ̀tì ìfẹ́ tó gbópọn dáadáa àdúgbò ni ò papọ̀ ìlú ló pa ipò síbẹ̀ kọ́ ẹ̀rọ náà lu ẹ má bà àdúgbò jẹ́ bí kẹ́ bá ṣe àdúgbò ìlú ò dojúrú. Tahabu tahadu bainakum duna kulli fatiha. Al-hubbu yakun fi jami'i madakhil al-khayr. Wọ́n ti ń jẹ́ ìfẹ́. Orin tá a kó jọ ẹ̀kọ́ sísí mi. Gbogbo tí a bá ti dáwọ́lé lápapọ̀ tí orí mọ̀ bóde ń bẹ, òun ló ní ìfẹ́. Ẹ lọ ronú ẹ̀kọ́ sísí mi. Bàbá ìjókòó dáadáa ẹ̀dá kò torí Ọlọ́run. Àwọn tí wọ́n bá ń jókòó yóò ọ̀nà àlùbáríkà. Joko ọ̀sọ̀rìrì sọ́gà rẹ̀ ni yányá kí ló kọ́ jẹ́ ẹ́ Wọ̀tá fọ́ọ̀sì. wọ̀tá Wọ̀tá. Joko kọ́ sí àbúnáwùtọ́ ha. Abunahu Taha sab'atu hum qasinun. Orúkọ rẹ̀ ló dà. Zainabi wa Ruqayyati ma'a Fatima.
kókó rẹ̀ wọnú kí ó wá bú ẹ̀rìn. أبناء طه سبعة هم قاسمون. Jẹ̀mọ́ ẹ̀yin ọmọ ńlá jẹ́ pẹ̀lú ọmọ ńlá yìí. Ọ̀gá rẹ̀ ló sáré nàró discipline kẹrin. Ẹ dákun àti ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ bẹ̀yìn níṣẹ́ fún campaign. Ẹ dákun ẹ̀tẹ̀ gbọ́ kí lè request ká tó bẹ̀yìn níṣẹ́. Pé gúrùpù wa yóò a ní ìdánwò bọ̀sù mẹ́fà. Àgùntàn ara wọn àwọn ọ̀rà fún yín. Tẹ́ bá ti wọlé tí wọ́n ní mọ̀ yín rí mọ́. Wọ́n dà yín nù. Ẹ fi personality yín béèrè nǹkan. Àbí kẹ́sí bùtù kẹ́ máa nàgùn mọ́ lórí kó máa fọ́. Tó bá yẹ orí ó padà dẹ̀. Ẹ̀gbọ́n alábẹ̀lẹ́ ni kò wọlé. Wọ́n gun alábẹ̀lẹ́ la kò wọlé. Wọ́n wá nǹkan kan máa ń fi kàn ọ́ lágbárí tí ó bàjẹ́. Gbogbo òkú bẹ́ tó bá yẹ di òkú abẹ́. Gbogbo tó lu ara tí kò àtọ́bí fi ràn yóò pa abẹ́rẹ́ rán. Ẹ lọ ronú. Ẹjọ́ bàbá kú lọ́dọ̀. Wọ́n là ń lọ. Ẹ tó burú jù yín lọ. Òkú náà ní Kano State kan tíjọba gẹ́gẹ́ bí kókó dákun torí Ọlọ́run. Líle lóye bẹ̀rẹ̀ ó padà gbàrán rẹ́lẹ̀. Ẹ má jẹ́ local champion ẹ má máa dàdúgbò rú mọ́. Ààrẹ òun girlfriend kan ọmọ gé tó kọjá tó wọ skẹ́ẹ̀tì. Òun kò wá dán lóhùn. Ó ní ẹnu ọmọ yẹn wá. Ẹ mú yàrá kí n bá lò pọ̀. Bóyá yàrá yìí ṣẹgbẹ́ ìyá rẹ̀. Tó bá ilé sunkún délé wọn lè dọ̀nà rú mọ́ ọ lọ́wọ́. Ìṣekúṣe kan fi máa lágbára kì í ṣe ká lùyàn pa. Agbára tọ́lọ̀ fún ọjọ́ fi dùn olówó. Gbogbo tó ọba ní tọ̀ fi dè èèyàn ó ti di parun láyè rẹ̀ nù. Bẹ́ẹ̀ bá ní òkìkí tó ní star kó gbé wà rẹ̀ àwọn alárùbáríkà gbogbo tẹ́ ẹ̀rí tẹ́ ń dákọ̀ lẹ́kọ̀ọ́ yẹn ẹlòmíì lè jù lọ wọ́n lówó nípò ọjà mọ́ wọ́n tẹ́ fi bẹ̀rẹ̀ ayé le àmọ́ ní ìsìn ẹlòmíì ti kọ́ 5,000 tẹ̀ ó ti kọ́ tẹ́ gbogbo kan náà ti ní àwọn ti padà sí ipò tó yẹ kí wọ́n wà. Wọ́n ti tọ́ ọmọ l'Amẹ́ríkà wọ́n tọ́ ọmọ ní London torí kí ni ayé fẹ́ lò yí báyìí èyí náà wá lo ayé kẹ́kẹ́ ga gómìnà tó máa bá yín bẹ́ẹ̀ kò fẹ́ kẹ́ bá ń ṣe kàmpé bẹ́ẹ̀ á dọ̀ lóhùn ọ̀gá ká tó ṣiṣẹ́ parí èlò gbogbo wọn ni wọn ò níṣẹ́ kọ́kọ́ fún ẹ níṣẹ́ náà mú 20 kọ́kọ́ fún wa ní 20 million ọlọ́mọ 20 ìyá yìí náà lọ ṣiṣẹ́ because kò sí ẹni tí ń lo ìgbà tí o bá sọ̀rọ̀ ìgbà padà sáma lára àfi kó wá tí ó fi ṣe nǹkan kan tí ó pẹ̀lú àṣìjọ tí wọ́n bá fẹ́ lò mọ́ gbogbo ọmọ nílé use and dump ni wọ́n. Ìjọba tí bá ń ṣèjọba lọ́dọ̀ máa bá ṣe tó bá ti lè yí tẹ́lómi ìdílé ètí kò tún mọ̀ rí tí ó kún ọ̀tí ẹ̀ bá bẹ́ẹ̀ ni. Iṣẹ́ ṣe pàtàkì tí ẹ bá lè ní iṣẹ́ lọ́wọ́ wọ́n tún ṣe máa rétí ó tún kọjá àwọn yòókù yóò níṣẹ́ lọ́wọ́ náà ẹ wá lo ìfẹ́ ní kẹ́lò ẹ mọ́ sara yín dáadáa mọ́ ẹ mọ́ gúngò mọ́ ẹ tó bá bá ẹ kẹ́ bá ń pààyàn ẹni kó má kọ̀bí ẹni kó fi ṣáájú kẹ́tẹ̀lé kí bàdójú kárí ilé tiẹ̀ náà dókítà kan fẹ́ pa nẹ́bì ẹ̀dá mi ló lọ́dọ̀ mọ́mọ́ ni kọ́sì mú dẹ́mi ló bàbá rẹ̀ mo dákọ̀ tó lọ́ bá nẹ́bì ni ẹ̀ èyí ń bá abakura jọ afẹ́kẹ́ bá pa nẹ́bì bí ó bá ìṣẹ̀mú náà díẹ̀ tó sún díẹ̀ rẹ̀ èyí wà wọ́n di ọmọ lójú wọ́n jẹ̀mú ni kó lọ wí jèrè. Tàhábù tàhádù bainakum duna kulli fatihan. Wọ́n ló dá iṣẹ́ tàbí àjẹ́ àbẹ́ fún wa ní àkọ́bí yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n wèrè ní kíní káyì ṣe. Wọ́n ní bí wàhálà bá dé tàbá pa nẹ́bì tán. Tọ́lọ̀ bá bínú ìbínú náà lè kárí gbogbo ìlú. Ẹ̀wọ̀ hikma. Àwọn tẹ̀ ń gbó kọ́ wọn 2 million ó lé 200 million. Because àyẹ̀ wọ́n ti upgrade ara wọn dé lẹ́wọ̀n wọ́n ti dolówó pẹ̀lú àti bẹ̀ wọ́n ń sẹ́. Ọ̀dọ́gbọ̀dọ̀ ló ní kó ń wo dàgbà. Àgbà yẹn láti ṣẹlẹ̀ káyọ̀ láti sìn láì. Tàhábù tàhádù bainakum duna kulli fatihan. Kó wọ́n tàwa àṣùlù àlìjáàlì lil mahabba. Ká súnmọ́ra yín kẹ́ fẹ́ràn ara yín. Divide and rule ẹ má jẹ́ gbé wọlé yìí. Ẹ má jẹ́ kọ́ yín síra yín kẹ́ máa para yín. Ẹ bára yín sọ̀rẹ́. Èmi kí n ronú tí kọ́sìmù lè fún mi. Kó ronú tí mi náà lè ṣe kí ni. Ká ronú pé èyí ni nǹkan báyìí. Èyí ó dá ẹjẹ́ apanupọ̀ ń bí. Ẹjẹ́ àyàpá díẹ̀ níbi torí orí tá a fẹ́ gbà. Àmọ́ bí ẹjẹ́ àṣọ̀kan. Mo láti máa ṣọ̀kan. Gbogbo tí wọ́n ti ń wọ̀lú yín bọ̀. Ẹ má yàpọ̀ ẹnu wọ́n gbé lọ bòmí.
papọ̀ ẹjọ́ gbà kan wọ̀lú ẹ máa pín mọ́ra yín lọ́tọ́ bá dé nùlú. وأعطوا لمحتاج ولو شق ثمرة. àtẹ̀rẹ́ àwọn kásánù ara wa ayẹ̀rẹ̀ àwọn bá tó wọn bá a dà bil-ukhuwa ẹjọ́ ṣàánú ara yín lọ́dọ̀ wo ẹ̀bùrọ̀ yín láṣìírí wọ́n lè rẹ́ ẹgbẹ́ ẹnìkan mi yín o ẹ lọ ṣe kí ní kan bẹ́ẹ̀ tó kò débẹ̀ ọ̀kan náà ni wá tàbá disagree níbi kan á padà agree níbò mí. كذلك تعاونوا على البر والتقى ولا تعاونوا على فعل سوءة. mo fẹ́ kí ó túbà fún inú ẹ̀rọ ayé lọ àdìgíkà ẹ lọ jí ọmọ ìyá gbàtọ́ gàrẹ́ ti di ẹni pé kò jòkó mọ́ discipline lẹ́rìí ọlọ́gá mi ni ẹ gbọ́ òwe tí a bá máa pa bẹ́ẹ̀ tó Olúbàdàn bá wọ níkà ọmọ ẹgbẹ́ ọba ẹni tí ń ṣe onílárí lójú àgbo ọ̀gá wọ níkà ó fi jọjọ lé e. كذلك تعاونوا. bó ṣe gbọ́ ọ̀gá rẹ ló fò dìde. ṣé o burú kí ẹ wọ́n mẹ́rin tó jù lọ ẹni bá dáṣọ yìí fún ọtọ bá ṣàkó yóò fàyà mọ́ lọ́rùn ni ọ̀ká rẹ̀ mú tàlá. ولا تعاونوا على فعل سوءة. àwọn méjì kan ti sáré sí láàrin yín ọlọ́ba akẹ́ wọn kí ló kọ àkọ́kọ́. Kọ́sìm ọmọ state ó ti lọ sáìdì náà tún lọ. oko oṣù kan ló ń kún jẹ Kọ́sìm àti Sa'id ọlọ́ba akẹ́ méjèèjì sẹ́ni pé wọ́n tún pé wọ́n tún rántí tó lọ láàrin wọn ẹ̀yà mọ́sẹ̀ tẹ́lifí kú mọ́ Yorùbá ní jẹ́jẹ̀jẹ́ kan rìn pápápá pàfìrì ọ̀sẹ̀ jẹ́jẹ́ o ayé dùn o téèyàn bá ti parẹ́ o tí wọ́n sì ní wọ́n pa dírẹ́bà tó bá wà ní bá ti ń sáré wa ní wá sọ ti gbowó ẹ̀mí mi ni dúró ìtọ́ ń gbọ̀n mi ó dá ń lọ mọ́ kí ló tẹ̀ lọ́ọ́ dẹ́ bí akọ̀kọ̀ wọn ní sáré lọ́mọ kó sọ ẹni torí kí ni ìjọ ni mọ̀lẹ́bí ń tọ́jú ọmọ èèyàn tó bá ikú tó da tiẹ̀ lẹ̀ báyìí kí wọ́n tó gòkè àṣà ó ti gbé ẹ̀jẹ̀ tán bẹ́ẹ̀ bá ṣàánú ara yín ẹ ṣàánú ọwọ́ ẹrẹ tẹ̀ bí wọ́n ti mo ti rẹ̀ ní tó lè tán. ẹnì gẹ̀rẹ́gẹ̀rẹ́ o mọ̀jà mọ̀sálà ọmọkùnrin o màá forí tí ẹ̀dọ́ mi wò wọ́n ti bá tó oògùn ara rẹ jẹ́ kó tó sáré sí ọ̀dà o ogún ọdún tí ẹ bá ń ba tẹ̀lé mí jẹ́ wọ́n ní ti fojú ọ̀tá hàn o yàtọ̀ sí kéwù nǹkan yìí mo tó ké fún yín lónìí ẹ mọ̀ wá kú kiri o bẹ́ẹ̀ bá gbọ́ àpọ̀ ti kú yọ kò ní kú ni o yóò regret dọ́rùn ni. كذلك تعاونوا ẹ tẹ́wọ́ àdúrà yìí. على البر والتقى. Kọ́sìm dúró ọmọ sẹ́ẹ̀rẹ́.